ẹ̀yin ọmọ Gani Adams wàláhì ẹ̀ lójú tì ìjọ tó ń pín tìjú gbogbo yín látòkè délẹ̀ kò sí kan báyìí lẹ́nu yín ojú ò tì yín ìrìn ẹsẹ̀ yín ò padà ẹ wà mọ̀ ó ẹ̀ wà mọ̀ ju Ìgbòho nìkan lọ́mọ láyé yín báyìí ní ìrò bẹ́ẹ̀ ń rọrùn sùn o bẹ́ẹ̀ ń sùn Ìgbòho ni bẹ́ẹ̀ jí Ìgbòho ni bẹ́ẹ̀ lálàá Ìgbòho ni Ìgbòho ti gbohun lójú yín báwo lẹ ṣe ń lálàáfíà gan tẹ́ ẹ̀ bá dárúkọ Ìgbòho ìgàn mi ò bá láàfíà lè wà lára yín tí gbogbo yín ò wá lórí tẹ́ ẹ̀ ń rò tó jẹ́ pé tẹ́ ẹ bá ti jí báyìí kámẹ́rà ní Ìgbòho lẹ́dẹ̀ máa tan Ìgbòho ti gbohun lójú yín wọ́n ti gbéṣẹ́ burúkú lé yín lọ́wọ́ níyàn bá ń gbàdúrà pé wọ́n Ọlọ́run bá ń gbéṣẹ́ láwọn ọ̀tá mi lọ́wọ́ o kọ́ máa rojú ráyè ṣe tèmi títí tọ́nà máa fi là tí máa fi jẹ lọ tí máa fi lọ tán wàláì bọ́rọ̀ Ìgbòho àwọn Adéyẹmọ ṣe rí gẹ́lẹ́ nìyẹn Àdìsá ọgọ̀ àwa wí tán ìkan tiẹ̀ tún sọ ní illiterate ní Ìgbòho mọ nǹkan tán ń pè ní illiterate ni gbogbo wa ní illiterate everybody gbogbo department tó ń kálukú bá wà ló ti jẹ́ illiterate ìwọ tó o jẹ́ tailor tó o mọ̀ ń pa iṣẹ́ driver illiterate ni ẹ́ nídìí iṣẹ́ tó ṣe bóyá torí pé èèyàn dẹ̀ wá ń sọ èdè ẹ̀ tó ń sọ fluently tó ń sọ conveniently lẹ́fi rò pé èèyàn jẹ́ illiterate rí pọ́pọ́lọ yín ti yọ dànù orí yín ti dànù pátápátá tẹ́ ẹ̀ wá nílàákàyè kankan mọ́ Àdìsá oore lọ́lọ́run ṣe fún ọ àwọn tán jáde síta yìí tí wọn bá jáde síta kán wá sọ tán sọ yìí wàláhì wọ́n lè ronú kú wọ́n ti ròrò ó ti tún wọ́n wá fi wèrè pọ́ọ̀tì ẹ̀ pé ẹjẹ́ àlọ́ pọ́tẹ́nu wálẹ̀ lórí ayélujára wọ́n wá fira wọn ṣẹlẹ́yà tí ìbá ṣe pé àìlójútì ń da gbogbo yín láàmú ọpọlọ yín ò sì pé orí yín ti dàrú ní làákàyè àbọ̀ làákàyè tí gbogbo yín ń pín mọ́ra yín lọ́wọ́ yẹn ẹ̀hún ló jẹ́ kẹ́ ẹ máa sọ̀sọ̀kúsọ lórí ayélujára gbogbo ayé ti rí yín pé èèyàn rándanràndan ni yín èèyàn burúkú tí ò ṣe fẹ̀yìn lẹ̀ fún ni yín kí ló dé kí ló ṣẹlẹ̀ ìlara ẹ pọ̀ ẹgbẹ́ lára wọ̀ ó lọ jalè ó ti jalè ó lè ní ayé assassin ni bẹ́ẹ̀ ni bàbá máwọn fámìlì ẹ̀ tó ti pa bá ń kó wọn jáde wọ́n gbé lọ ìyá kan tiẹ̀ ní ó lè ní ó jalè ẹgbẹ́ ilé ibi drone tó ti lọ fly drone ẹgbẹ́ ẹgbóni ẹgbẹ́ ilé ẹ̀ ló ti ń tan drone bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ni àwọn ayé ń wò yín bí wọ́n ń wò yín bí dìdìrìn wọ́n ń wò yín bí ẹni tí làákàyè òsì lórí ẹ̀ wá lọ́pọlọ ọ̀hún ọpọlọ náà wà dá lórí yín tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ ẹ̀ ń tan kámẹ́rà ẹ̀ ń sọ̀rọ̀ ó ń rùn létí àwọn èèyàn dẹ̀ ń sọ fún yín pé àwọn ọ̀rọ̀ rádaràda tẹ́ ẹ̀ ń sọ yìí títí kan ọ̀gá yín òun náà jókòó rẹ́gẹ̀gẹ̀ ó jókòó kẹrẹ̀mù àsìkò tóun fi ń ṣòṣì tó ń sọ̀rọ̀ òṣì jáde nígboro ẹnu òṣì ọ̀rọ̀ rírùn tó ń sọ jáde nígboro ẹnu ẹ̀ tó dọ̀tí ọmọ Adéyẹmọ wà ní igbó pẹ̀lú àwọn security forces tí wọ́n ń ṣiṣẹ́ ààbò tí wọ́n ń ṣiṣẹ́ bí wọ́n ṣe máa gba àwọn ọmọ ọlọ́mọ tán wà ní igbó tí wọ́n fèsì ogun tó le irú ẹkùn tẹ́ wá rí ń bẹ̀dà irú ajá ni kẹ́ ẹ máa wá ká ẹ̀yin òpònú amúmimùràwé aláìní làákàyè irú ajá ní kẹ́ ẹ máa wá ká àbírú ológbò ibi tí ẹ jókòó mo sọ fún yín tẹ́lẹ̀ mo ti kọrin fún yín several times mo ní ẹ jókòó síbẹ̀ kẹ́ máa ṣòṣì kọjọ́ lọ́tán ẹ jókòó síbẹ̀ kẹ́ máa ṣe ranù kọjọ́ lọ́tán gbogbo àsìkò tó yẹ kẹ́yìn náà máa fi tẹ bọ́tìn kẹ́ ẹ máa wojú re àwọn èèyàn kiri òṣì lẹ̀ ń ṣe lórí ayélujára ẹ bú ọba ẹ bú joyè ẹ ránṣẹ́ sáwọn gọ́vnà kò sí ní tẹ́ẹ̀tì sọ̀tán wọ́n kàn ń wò yín bí olórí burúkú ni wọ́n ń wò yín bí olòṣì wọ́n ń wò yín bí ẹni pé ṣé ẹ wà òkè ṣé ẹ nọ́mà because kò nọ́mà mọ́ yes kò nọ́mà mọ́ now every blessed day lẹ́ẹ̀ bá tan kámẹ́rà kẹ́ dárúkọ Ìgbòho ayé yín ti rún nìyẹn ńgbọ́ tẹ́ ẹ̀ bá ti dárúkọ Ìgbòho mọ́ ayé yín ti rún ó rún kọjá àdájì kò ṣeé tò mọ́ nìyẹn ẹ continue gbogbo èpè tẹ́ wá ń ṣẹ́ fún Ìgbòho ara báyìí lolúwéré ẹ̀ máa fi san torí kò jẹ́ yín lépè ọmọ Oòduà làwa Oòduà ló sì ń ṣiṣẹ́ fún àwọn onílẹ̀ ló gbé dìde ẹ̀ẹ́dẹ̀ lè dá iṣẹ́ rẹ̀ dúró àwa ò need láti wá máa prove anything fún yín lórí ayélujára
bàbá Kọ́lá Olóòtú tẹ̀dẹ̀ fi ń ta yín bẹ́ẹ̀ ṣe máa mọ náà ló jẹ́ kẹ́ ẹ mọ̀ wá wù ọmọ ọdún mélòó ni Gani tẹ́ ẹ fi Gani fi ń bú bàbá Kọ́lá Olóòtú àwọn arìndìn tán kámẹ́rà ẹ̀yin ọba níjẹkíjẹ ẹ̀yin ọba níjẹkíjẹ àti kan lẹ́tà ẹ̀yin gẹ́rùn àwọn náà yín lẹ́tà àkọ́ta ló employ yín ẹgbẹ́ OPC ṣe wá di dandan pé ẹ̀yin lẹ gbọ́dọ̀ wà dáàbò bò wá yegede yín ojú tì yín ó ti pọ̀nrí yín ṣé àwọn ọmọ ti wá dé báyìí Májàsọ́lá gbogbo wọn lọ wà ń bẹ Májàsọ́lá wà ń bẹ àwọn ọmọ ẹ̀yìn wà ń bẹ bẹ́ẹ̀ ni a nídìí ariwo a nídìí láti wá prove anything fún yín we don't owe you any explanation tó bá tásìkò tẹ́ máa padà rí ẹ máa rí and kò dẹ̀ sírú ọ̀rọ̀ tẹ́ lè sọ tán lè ẹ má release fídíò kankan mọ́ ẹ má release picture mọ́ ẹ fà wọn wèrè ilé ẹ̀jẹ̀ kan máa gbó kiri mọ́ ṣe ń gbó tí Gani wá sọ̀rọ̀ ẹ̀ di pàtàkì lérí pójẹ oyè láàrẹ ọ̀nà kakanfò ààrẹ ọ̀nà kakanfò tó jẹ́ orí pé gbogbo àwọn Yorùbá àwọn ọmọ Oòduà wọ́n ń wò ẹ́ bí olórí burúkú ni nítorí oyè tó jẹ kò kọjá Ọ̀yọ́ abúlé 6 ló joyè yẹn lé lórí bó ṣe wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di dandan lé àwa lórí ni òye wa wá dúró gbogbo security forces wá àwọn agent wá àwọn security tó wà nílẹ̀ Yorùbá nígbà tẹ́ ẹ̀ wá lọ gbà àwọn ọmọ yẹn sójú òwà tìyìn àwọn ọmọ yín tán jáde sórí ayélujára tán water down iṣẹ́ tí Ìgbòho àtàwọn ìjọba ṣe àwọn ìjọba tán mọ̀ pé Ìgbòho wà pẹ̀lú wọn wọ́n ń wò yín bí olórí burúkú ni pé ẹ̀rá ẹ̀rí wọn bá yẹn ṣe bí wèrè lórí ayélujára ẹ̀bọ́n yẹn ṣe bí olórí burúkú sáwọn eléyìí la máa fọkàn tán àwọn eléyìí la máa gbẹ́mìí lé àtọmọdé àtàgbà kò wá sí kankan nu yín tó wá lè gbéra wọn sẹ́yìn pé èyí tá a ṣe ìtítọ́ ẹ jẹ́ ká mú nǹkan míì ṣe ẹ continue Ìgbòho ti gbohun lójú yín ẹ pẹ̀lẹ́ ẹ máa wà òkè ẹ ṣáà máa rántí lo oògùn kẹ́dẹ̀ máa lọ ẹ máa check blood pressure yín o Gani gbogbo ètò ń ṣe ìtorí pò kì í ṣèràn wa ni ó yí àwa o ò lè jẹ́ ọmọ ẹ̀ onílẹ̀ yìí kó o máa wá káàárín àwọn ọmọ onílẹ̀ dàrú o ò ń ṣèràn wa gbogbo wa la mọ̀ pọ̀ mọ́nu pé ni ẹ́ arigidi tó ń kílèmù ó yá lọ ọbẹ̀ kó lọ tọ́ka sí ilé bàbá ẹ̀ generation 4 kó tó wá kan bàbá tó bí ẹ lọ́mọ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ yín ìdílé yín orò ilé yín àti oríkì ìdílé bàbá tó bí ẹ kó tó kan bàbá ńlá bàbá ẹ àwọn bàbá ńlá ẹ tó ti kọjá bíi 4 lọ mú oríkì ìdílé wọn wá lọ mú òòṣà tán bọ́ ńlé wọn wá lọ mú àwọn tí wọ́n jọ jẹ́ ìran kan náà wá àwọn wo lẹ̀ ń tàn ẹ bá ṣòṣì yín tán gbogbo ayé ti rí yín ẹ continue ọmọ Adéyẹmọ ti ga ó ti gòkè odò kàfárá tó já èyí ni kẹ́ ẹ múra. Gani ó jókòó lórí àga bí ọba ó bẹ̀rẹ̀ sí sọ fún wa ń bí pé ìwà àtàwọn ìjọba tó wà lóde yìí o ṣọ̀rẹ́ ara yín ta ló béèrè ẹjọ́ ìyà lọ́wọ́ ẹ ta ló ní kó wá sọ fún wa bóyá ọ̀rẹ́ nìyí bóyá ìṣọ̀tá ni ńgbà tó o bá jọbọ àná tó o bá wọn ṣọ̀rẹ́ tẹ́ẹ̀jọ jẹ tẹ́ẹ̀jọ mu ǹjẹ́ o pe Ìgbòho ǹjẹ́ o pe nìkankan sí ńgbà tó o bá wọn ṣọ̀rẹ́ tẹ́ẹ̀jọ ń tẹ̀léra yín kiri tẹ́ẹ̀jọ ń ṣòṣèlú ńgbà yẹn tó o gbaṣẹ́ pipeline tán kówó lé ẹ lọ́wọ́ ṣé Ìgbòho jọ̀rẹ́ ìjọba ńgbà náà ọ̀rẹ́ ìjọba ìwọ ti jáwọn ọ̀rẹ́ ìjọba kan nìyẹn ńgbà yẹn àsìkò tiẹ̀ nìyẹn wà jáde síta wà máa fẹnu sọ ẹnu yìí nìkan ni ààrẹ ń jagun ààrẹ máa wà lọ́tún ọmọ ogun 5,000 lọ́tún ọmọ ogun 1 million ló sì ẹnu yìí náà ni kò já pọ́